àwọn kan béèrè lọ́jọ́ ni wọ́n ní kí ni ìbáṣepọ̀ tó wà láàrin ẹlẹ́gbẹ́ àti Ọya òrìrì. Tí a bá wò lọ a ní Ọya dàbí Ọya jẹ́ ẹbọra, kò dàbí ó jẹ́ ẹbọra àti ẹranko ṣènìyàn tó jẹ́ pé kò sí tí ó lè dá tó bá wù. Ọlọ́run fún ní agbára láti ṣe tó bá wù, láti lo ọlá bó ṣe wù. Tí a bá wá wo àárín yẹn lọ ẹ rí i pé àwọn sábà àwọn ẹlẹ́gbẹ́ ọmọ náà tí a bá wò á rí ẹgbẹ́ eléko, á rí ìyálóde, á rí gbogero, aṣáára àwọn oríṣiríṣi ẹgbẹ́ adéta, a rí wọn lóríṣiríṣi. Tá a bá wo ẹgbẹ́ Ọya náà àwọn ni wọ́n máa ń pè ní ẹgbẹ́ oníyanrìn, ẹgbẹ́ oníyanrìn. So ẹ rí i pé kò sí bó ṣe wulẹ̀ kórí, ẹgbẹ́ náà ni Ọya náà jẹ́, ẹgbẹ́ náà ni. Torí pé tá a bá wo àwọn ẹgbẹ́ yìí ó ní ìbáṣepọ̀ láàrin àwọn àlìjànú, àwọn ẹbọra, àwọn oríṣiríṣi àwọn nǹkan yìí tó jẹ́ pé Ọlọ́run rọ̀ wọ́n wá láti òde ọ̀run láti wá jẹ́ pé wọ́n tún lé ayé ṣe.